Adéyẹrí ló bí Òsádàrè. Òsádàrè ló bí Akínbọ́lá. Akínbọ́lá bí Akintola. Akintola bí Ladoke. Samuel Ladoke Akintola, the 13th Aare Ona Kakanfo of Yorùbáland, was from Ilé Akínbọ́lá, Ògùnbádó, ogbomoso, Ògùnbádó, Kọjá-ẹni-abálábìlú. Akintola was a great man in life and death. Here is Akintola's residence at Òkè-Àdó Akintola, Ògbómọ̀ṣọ́. Ọmọ ojú oró kò jẹ́ kẹ́sẹ̀ yẹ ó tómi. Ìrù ọ̀kẹ́rẹ́ kò jẹ́ kó mi ọba ó tòrò. Akintola Àjàlá Àgbẹ̀ lives on.